ní Honorable Chief S.H. Abose, Gogan of Badagry Kingdom. Yes, Ìgúnnukó ti wà ní Badagry. Ó ti tó 120 years or 150 pàápàá tí Ìgúnnukó ti wà níbí. Bẹ́ẹ̀ ló dẹ̀ wà ní igbó tá a mọ̀ tá à ń pè ní gbogbo etí ọ̀sà. Ìgúnnukó wà ńbẹ̀ títí lọ gbogbo ilẹ̀ Àwórì. Tí àìsùn bá bẹ̀rẹ̀, àwọn oní ìlú yẹn máa lùlù. A máa ṣe àwọn àpè lálejò. A fún wọn ní nǹkan fẹ́ jẹ. Nígbà tá a bá ń ṣe bẹ́ẹ̀ ni tó bá máa tó nǹkan bí aago kan sí aago kan àbọ̀, òòṣà á dé. Funfun tó wà ńbẹ̀ ló máa dé. Tó bá dé, àwọn ẹ̀kọ́ mọ̀ tó bá rí àwọn àgbààgbà ní ibùdó ẹ̀, á tún á jáde, á kí gbogbo àwọn èèyàn tí ó wà ní ìjókòó, á ṣeré díẹ̀ kan, á wọlé. Lẹ́yìn ẹ̀ ni àwọn òòṣà míì tún lè jáde. Nǹkan ń pè ní kó sọ ni pé ìdájí ni gbogbo àwọn ọmọkùnrin máa lọ. So tán bá dẹ̀ dọ̀hùn, gbogbo nǹkan máa ń ṣe, wọ́n á hu igi tí ó kù sílẹ̀. Wọ́n á hu Ìgúnnukó ní agbára tí ó fi hú tí gbòǹgbò. So wọ́n dẹ̀ náwọn tó máa rú bọ̀. Ó ń fi hàn pé Ìgúnnukó ní agbára tó lè fi hu igi tí ó ti ní gbòǹgbò tó ṣe kàn. So tá a bá ń bọ̀, à á ya ní gbogbo compound tó jẹ́ onígbùnnukó káàkiri ní Badagry town. So kẹ́ bá lè mọ̀ pé tápà pọ̀ ńlẹ̀ yìí. Tradition wa ni pé anybody tó bá ń tẹ̀lé Ìgúnnukó ò gbọ́dọ̀ wọ bàtà. Ní ìgbà kan, anybody bá gbàbí tí Ìgúnnukó gbà, wọn ò ní jẹ́ kó gbàbẹ̀ nítorí bàtà wà lẹ́sẹ̀. But nísìnyí a ò ṣe yẹn mọ́. Bó bá ń lọ ntì ẹ máa lọ ntì, àwa náà máa lọ ntì wa. Kò sófin pé tó o bá ń ṣe ara wa kó o bọ́ bàtà náà.
bàbá fi wá wo kò ní àgbẹ̀ wá wo ní èrè yá wá wo làjà ọmọ pàjẹ́ wa